ẹ ń bẹ̀wọ̀n ẹ̀yin èèyàn mi o, ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín Fadérera lálàyé Yorùbá ní kí yín pé òní ni ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 2021 tó òní ni ayẹyẹ ọjọ́ àwọn aláàbọ̀ ara lórílẹ̀‐èdè àgbáńlá ayé. Kí lẹ̀kọ́ tí mo fẹ́ ká dìmú lọ́jọ́ tòní? Lákọ̀ọ́kọ́, sí àwọn tó ní ààbọ̀ ara, kò síbi tí ó wù ọ́ lọ́kàn láti dé tí o ò lè dé tó o bá dẹ́kun àti máa gbìyànjú. Torí náà, sí òbí tó bí ọmọ aláàbọ̀ ara tó ń banújẹ́ torí pé bóyá àwọn èèyàn máa ń fojú ìbànújẹ́ ojú bí wo àwọn ọmọ yìí, ó sì máa ń fa ọgbẹ́ ọkàn fún ọ. Mo fẹ́ sọ fún ọ pé Ọlọ́run tó dá ọmọ yìí bó ti dá, tàbí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tó sọ ọmọ yìí di báyìí, kò túmọ̀ sí pé kò ní di ẹni tó fẹ́ dì láyé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ tiẹ̀ àti ayọ̀ tó bá dìmú sí ọkàn rẹ̀. Sí àwọn èèyàn tí máa ń fojú àbùkù ojú tẹ́ńbẹ́lú wo àwọn tó bí ọmọ aláàbọ̀ ara tàbí láti máa fi wo àwọn aláàbọ̀ ara gan, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí pé kí ni ìwọ ṣe tí ìwọ fi rí bó ṣe rí? Tó o dáa jù wọ́n lọ ni? Nítorí náà lónìí mo fẹ́ kí èrò ọkàn wa ó padà. Ẹni tó dá aláàbọ̀ ara bóyá ojú ń dùn àbá bí bẹ́ẹ̀ àbí kan láyà ẹ̀yà ara rẹ̀ ò sí ń bẹ̀ mọ́. Ìyẹn ò túmọ̀ sí pé kò ní ìtọ́lọ́run ti kọ pé yóò jẹ́ kò ní jẹ́ o. Ẹ jẹ́ ká ṣọ́ra wa. Ẹ má jà dá ìbànújẹ́ sọ́kàn àwọn tó jẹ́ pé wọ́n ń gbìyànjú, wọ́n ń tiraka lójoojúmọ́. Ó mọ̀ bóun ṣe rí, mọ́ fi tiẹ̀ kún tiẹ̀. Torí náà lọ́jọ́ tòní, àwọn oníṣẹ́ tí wọ́n ń gbàyàn ṣiṣẹ́ tọ́pọ̀lọpọ̀ bá ti rí pálábọ̀ ara ni wọ́n yà gbójú wọn sọ̀hún, wọn làwọn ò fún ṣẹ́. Ṣé bí àgọ́ ara rẹ̀ lórí bẹ́ẹ̀ ọpọlọ rẹ̀ ò dàrú? Torí náà lónìí mo ní ká fi àǹfààní lẹ̀ fáwọn tó lé ààbọ̀ ara káwọn náà ó perégedé kí wọ́n fira wọn hàn torí pé ara wọn lórí bẹ́ẹ̀ o, ọpọlọ wọn ò dọ́bà, ọpọlọ wọn ò dàrú. Fadérera ló ń sọ pé fún gbogbo àwọn aláàbọ̀ ara, ẹ mọ́ sọ̀rọ̀ ìtinú, ẹ dìde, ẹ gbórí yín sókè, ìǹtẹ́ ẹ̀jẹ̀ ẹ má jẹ́ lórí ilẹ̀ alààyè ni. Nítorí nígbà kan tí ọ̀pẹ mọ́ ìfẹ́ sí gbogbo àwọn tó ń gbé pẹ̀lú ààbọ̀ ara. Ó dàbọ̀.